Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́ mọ́ o. Ojúmọ́ tó mọ́ wa lénìí, ojúmọ́ ire ni kó jẹ́ fún wa o. Ká rí bá ti ṣe, ká rọ́nà gbégbá o. Òní ni ọjọ́ àbámẹ́ta tí a mọ̀ sọ́jọ́ Sátidé tó jẹ́ on the 24 nínú oṣù karùn-ún. Gbogbo àbá tá bá dá á máa ṣẹ o. Gbogbo àbá tá bá dá sí ire á máa ṣẹ o. À rí bá ti ṣe, à rọ́nà gbégbá. Àṣetò ń dé bọ́jọ̀, bẹ́ẹ̀ ni àṣetò ń dé bórùn. Àṣetò kò ní dé bá wa o. Torí àṣeyì báyìí òhun lalákàn-ń-ṣekú tiẹ̀. Àṣeyì la máa ṣe o. A ní ṣìjẹ, a ní ṣìmu o. A ní báláyé fọwọ́ tì o. A ní tẹnugbó bí ọwọ́ o. Bá bá ṣe ń lù ú, á máa dún fún wa o. Igi télégbèdè bá fọwọ́ bà, dídún ní ń dún o. Á máa dún fún wa o. Á máa júnà, á máa júṣe o. Lágbára Ọlọ́run, òmìnira ilẹ̀ Yorùbá tá ń béèrè fún á bọ́ sí nírọ̀rùn. Lágbára Ọlọ́run, a ní ṣìṣe, a ní ṣìjẹ o. Gbogbo ibi tá bá ń dé báyìí, a máa bójú rere àtàánú Ọlọ́run pàdé o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa comment, ẹ bá wa máa share program yìí, ẹ bá wa máa like ẹ̀. Gbogbo nǹkan tá bá dáwọ́lé á máa yọrí sí rere. Ètò tá fẹ́ ṣe lénìí, mo fẹ́ kí gbogbo wa ká jọ tẹ́tí sílẹ̀, ká jọ gbọ́ ibi tí ewu tí ń bẹ lóko lóńgẹ́ wa. Ewu ń bẹ lóko lóńgẹ́ ilẹ̀ Yorùbá gidi gan. Ewu ó ń bẹ ńbẹ̀ o. Ṣó ti yé, ewu tó bẹ̀. Ewu tó ń bẹ ńbẹ̀ ó pọ̀ gan. Nítorí ẹ̀, òhun la ṣe ń sọ fún wa pé ewu ń bẹ lóko lóńgẹ́ wa. Ìran Yorùbá, ewu ń bẹ lóko lóńgẹ́ o. Mr. Táíwò Fẹ́rànmi, Táíwò Kéké Fẹ́rànmi, Olóbìnrin dẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò. Ewu ń bẹ lóko lóńgẹ́ Yorùbá o. Ẹ lọ wo page Nice ní TikTok àbí ní Instagram ẹ̀. Ó ní àwọn ọmọ kan tó ń kọrin Lámìínà, wọ́n pé ìkan ń díjà. Àwọn ọmọ Ìlọrin ni wọ́n. Wọn kì í ṣe Yorùbá, Fúlàní ni wọ́n. Agenda táwọn Fúlàní tún ń lò báyìí ni wípé tán fẹ́ capture wa. Wọ́n máa wo àwọn èèyàn tó jẹ́ pé bóyá wọ́n ń kọrin láti gbé àṣà ilẹ̀ Yorùbá ga àbí wọ́n jẹ́ ògo ilẹ̀ Yorùbá. Wọ́n á máa súnmọ́ wọn láti mú wọn lọ́rẹ̀ẹ́. Wọ́n á dọ́gbọ́n máa ṣe dáńkàrédè fún wọn láti súnmọ́ wọn. Kíní program tí mo ṣe, ẹ bá mi tag Nice Àdìgún Alápọ̀méjì, ọmọ onílùú Ògbómọ̀ṣọ́, kóhun náà máa gbọ́. Nígbà tí Fúlàní ti ń ki oríkì ilẹ̀ Yorùbá tó ti ń sun rárà, àwọn ọmọ Fúlàní tó ń sun rárà tí wọ́n ń ki Nice, wọ́n kì í dọ́yọ̀ọ́, wọ́n kì í dé Ògbómọ̀ṣọ́. Ẹ ti mọ̀ pé ewu ń bẹ lóko lóńgẹ́ wa. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà tán lọ bá Wasiu Ayinde tí wọ́n kọrin tán ń kì í tán ń ṣe gbogbo ẹ̀. Àwọn ọmọ Yorùbá náà tó bá dẹ̀ jẹ́ onídòkúdò, ìgbà tó jẹ́ pé wọ́n gbé wá ká wọn mọ́lé ni, wọ́n á máa súnmọ́ wọn, wọ́n á ṣe gbogbo ẹ̀. Wọ́n á fẹ́ pa àwọn èèyàn lẹ́nu mọ́ pé láti má lè sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá mọ́. Ó ṣe jẹ́ àwọn wọn ò ṣe lọ máa bá àwọn ìran Fúlàní bíi tiwọn kán gbọ̀nà Sókótó lọ. Tó fi wá jẹ́ pé àwọn ọmọ aládé, àwọn tó ń kọrin fi gbáṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ga, àwọn ló wá ń súnmọ́. Fúlàní tí ń kéwì, Fúlàní tí ń sun rárà. Ẹ rí pé ewu ń bẹ ní oko lóńgẹ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò dẹ̀ jẹ́ orúkọ Fúlàní mọ́.
orúkọ ìran Yorùbá òun ni wọ́n ń jẹ́. Àwọn kan náà Táíwò, Kẹ́hìndé. Orin èdè Fúlàní dùn àtìgbà tí wọ́n ṣe challenge kan ló jẹ́ káṣìírí wọn tú. Tó bá jẹ́ pé wọ́n fẹnu ara wọn sọ, èmi gan ò lè believe pé Fúlàní ni wọ́n. Àwọn ìran Fúlàní wọ́n ti ń gbalẹ̀ kiri o nílẹ̀ Yorùbá. Àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká múra o. Nígbà tí Fúlàní bá ti ń participate nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ẹ rí i pé ewu tí ń bẹ lóko ló ń gé wa, ló ń gé fúnra rẹ̀. Ewu ni o. Yorùbá nation. Ẹ jẹ́ ká lọ gbáradì fún Yorùbá nation mega rally. Bí a fẹ́, bí a kọ̀, Yorùbá nation mega rally ó ń bọ̀ lọ́nà. Ó dẹ̀ máa ṣojú gbogbo wa, kò ní ṣẹ̀yìn wa. Lágbára Ọlọ́run. Àwọn ọmọ aládé, àwọn ọba wa, àwọn olórí wa ti tà wá nítorí àtẹnujẹ. Nígbà tí Fúlàní hùwà tó ò dáa ní abúlé táwọn ọ̀dọ́ aráàlú náà wọn ò fẹ́, tí Fúlàní sọ pé òun máa kúrò lábúlé, ṣùgbọ́n tóun bá máa kúrò, òun àti páànù ilé baálẹ̀ làwọn jọ ń lọ. Ẹ rí i pé ìran Yorùbá, nǹkan ti ṣe àwa ìran Yorùbá láti ibi ìjẹkújẹ. Odidi ilé baálẹ̀ Fúlàní ló kàn án. Ìgbà tán ti mọ̀ pé àwọn fẹ́ máa hùwà burúkú, nǹkan tán ní fi yà wọ́n lọ́wọ́ wò làwọn máa sọ yẹ̀yẹ́ dé bá baálẹ̀. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ joyè, tẹ́ ẹ̀ níṣẹ́ lọ́wọ́, tẹ́ ẹ̀ ní nǹkan tẹ́ máa ṣe, ẹ má wulẹ̀ jẹ́, ẹ tẹpá mọ́ṣẹ́ yín. Bí baálẹ̀ gan bó o ti kàn lé ẹ̀ tó jẹ́ pé ó yí nǹkan díẹ̀díẹ̀, tó bá pẹ́ títí á kọ tán. Ju kí Fúlàní kó ra páànù fi kan ilé baálẹ̀, kó wá máa sọ̀rọ̀ pé òun ò lóhùn ò lọ, òun àti páànù ilé baálẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀. Àti pé táwa Yorùbá gan bá tún fẹ́ ṣe àti pé tá a bá gbèjà wọn nítorí ìjẹkújẹ táwọn ọba yẹn ń jẹ, àwọn baálẹ̀ yẹn ń jẹ, wọ́n á tún ṣe míì. Tó bá ṣe bẹ́ẹ̀ ni, níṣe ló yẹ kán lé ọ̀gbẹ́ni yẹn pé agreement wo ló wà ní àárín ìwọ àti kábíyèsí ibẹ̀ àti baálẹ̀ pé torí kó lè máa hùwà burúkú o, torí ẹ̀ ló ṣe ra páànù ilé sílé baálẹ̀, torí ẹ̀ ló ṣe ra páànù sílé baálẹ̀ so that kó lè máa pa àwọn
èèyàn wọn kẹ́ lè máa hùwà tó dáa àtọmọ yín lẹ ṣe ra páànù sílé baálẹ̀. Àti pé ṣèbí ó fún ni, kò ṣáà ń ṣe pé ṣe ló ya ní owó tó fi ra páànù yẹn tí ò dá padà fún un. Ṣèbí kò dẹ̀ sádéhùn pé nítorí pé ó fẹ́ máa gbé níbẹ̀ ó máa hùwà ìbàjẹ́ kán má yẹ̀ ẹ́ lọ́wọ́ wò, òun ló ṣe ra páànù sílé baálẹ̀. Kò sí ìyẹn ńbẹ̀, ṣùgbọ́n ká má tanra wa, ìtìjú ńlá ló jẹ́ fún ìran Yorùbá, ìtìjú ńlá ló jẹ́ fún baálẹ̀ yẹn, ìtìjú ńlá ló jẹ́ fáwọn ọmọ ìlú yẹn. Kí Fúlàní máa ní òun ò sọ pé òun ò lọ o, ìwọ tóun bá ń lọ, òun àti páànù ilé baálẹ̀ làwọn jọ ń lọ. Ọ̀rọ̀kọrọ̀, ọ̀rọ̀kọrọ̀ lọ̀rọ̀ yẹn. Baálẹ̀ náà dẹ̀ ti fi ra ẹ̀ wọ́lẹ̀ lójú Fúlàní, nǹkan tó jẹ́ kó lè tó fi lọ́kàn balẹ̀ láti máa hùwà ìbàjẹ́ nìyẹn. Torí ẹ̀, ẹ jẹ́ ká ṣọ́ra fún àtẹnujẹ àti nǹkan tá a máa gbà lọ́wọ́ àwọn àjèjì. Ẹ jẹ́ ká ṣọ́ra o, torí páànù ilé baálẹ̀ ńsìnyí tí Fúlàní rà, wọ́n á máa pa àwọn ará ìlú. Ṣé ìyẹn ló wá dáa? Òun ni mò ń sọ. Torí ibi tán fẹ́ ṣe, wọ́n á máa gbé súnmọ́ àwọn ọmọ Yorùbá tán jẹ́ wùìsù, tán rí pé wọ́n jẹ́ bí ògo ilẹ̀ Yorùbá, wọ́n á gbé súnmọ́ wọn láti fẹ́ mọnú wọn gẹ́gẹ́ bí gbogbo ẹ̀ wá tí gbogbo ẹ̀ tán fi gbà lọrin, òun lọ́ tún ti ń bẹ̀rẹ̀ sí ń ṣe. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ o. Gbogbo wọn nísìnyí orúkọ Yorùbá ná ń jẹ́, ní Facebook ni o, ní TikTok ni o, wọn ò wá ṣe content Fúlàní, content ilẹ̀ Yorùbá ná wá ń ṣe. Wọ́n ń pè kan Àmínà, ìbejì ni wọ́n, ọmọ yẹn pupa báyìí, Ìlọrin ló wà, àwọn tó ń pè kan ní Díńjà àbí kí ni. Gbogbo wọn bá rí pé ọmọ Yorùbá kan ṣẹ̀ṣẹ̀ jáde tórí ẹ̀ ń milẹ̀ báyìí, wọ́n á súnmọ́ ọn, wọ́n á forí ẹ̀ máa ṣe content lórí TikTok, wọ́n á gbé sórí ẹ̀ náà kán promote òun. Wọ́n fẹ́ tibẹ̀ wọlé sí ìran Yorùbá lára ni. Torí ẹ jẹ́ ká ṣọ́ra o, ẹ jẹ́ á ṣọ́ra o. Ọ̀rọ̀ díẹ̀ ó tó fọ́mọlúàbí, tó bá dénú ẹ̀ á dodindi o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa múra sílẹ̀ fún Yorùbá Nation Mega Rally. Ó ń bọ̀ láìpẹ́ láì jìnnà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kò sí òye kan tó máa yẹ̀. Torí ẹ̀, ẹ jẹ́ ká dúró dédé o, ẹ jẹ́ á dúró dédé o. Orí burúkú àtòfẹ̀mí kò ní jẹ́ tiwa o. À á rí bá ti ṣe, à á rọ́nà gbégbá o. Ọ̀gangan ọ̀nà báyìí làlákì ń sọ o. Ẹ bá wa máa support iléeṣẹ́ Koiki Media, bá wa share program yìí kán máa gbọ́ nílé lóko lájò.